ti dojú ọlọ́mọ òtó báyìí o. Ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ti padà dogun láàrin Alhaja Khadijat Ojuabe àti Lizzy Anjorin. Báláwọ̀ ṣe ń gbáwọ bẹ́ẹ̀ lóníwò ń gbéwo, onítẹ̀sùbà ń fà á bẹ́ẹ̀ láláfọ̀ṣẹ́ ń gbé jáde, tí èpè, àyájọ́, ọ̀fọ̀ àti kéwú sì ń fò lọ́tún lósì lóríṣiríṣi. Kí wá ló lè débi pé à ń gbé babaláwo àti àáfà kọjú ìjà síra wọn, àti pé kí ló fa ìjà gangan? Ẹ wò ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan, kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ bá a ṣe ń tú ọ̀rọ̀ náà láwẹ́láwẹ́. Àjọ EFCC ránṣẹ́ pé Pasuma àti Mercy Aigbe, èyí lohun tó ṣẹlẹ̀. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá nǹkan fìdílé, kẹ́ ẹ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Ó ti dojú ọlọ́mọ òtó báyìí o. Ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ti padà dogun láàrin Alhaja Khadijat Ojuabe àti Lizzy Anjorin. Báláwọ̀ ṣe ń gbáwọ bẹ́ẹ̀ lóníwò ń gbéwo, onítẹ̀sùbà ń fà á bẹ́ẹ̀ láláfọ̀ṣẹ́ ń gbé jáde, tí èpè, àyájọ́, ọ̀fọ̀ àti kéwú sì ń fò lọ́tún lósì lóríṣiríṣi. Kí wá ló lè débi pé à ń gbé babaláwo àti àáfà kọjú ìjà síra wọn, àti pé kí ló fa ìjà gangan? Ẹ wò ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan, kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ bá a ṣe ń tú ọ̀rọ̀ náà láwẹ́láwẹ́. Arábìnrin kan tó gbajúmọ̀ dáadáa nínú ká sọ̀rọ̀ lórí ayélujára, pàápàá jùlọ lórí ìkànnì TikTok ni Khadijat Títílayọ̀ Hosseini, tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Alhaja Khadijat Ojuabe, ló jáde ní ìbẹ̀rẹ̀ oṣù tá a wà yìí nígbà tí jàǹbá iná ṣẹlẹ̀ sí ilé ìtajà Ìyábọ̀ Òjó, tó sì pàdánù àwọn nǹkan olówó iyebíye lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni Priscilla ọmọ rẹ̀ náà tún jáde tó sì tú àṣírí ńlá pé àwọn nǹkan ń lépa ẹ̀mí òun àti ti ìyá òun. Bẹ́ẹ̀ làwọn nǹkan tún gbé fọ́tò Ìyábọ̀ Òjó lọ sáàrin ìjà, tí wọ́n lọ ń ṣe ìwọ́de, tí wọ́n ń ṣépèlé Ìyábọ̀ Òjó lórí, tí gbogbo wàhálà oríṣiríṣi sàjámọ́ra wọn fún òṣèré ilẹ̀ wa tí àwọn tiẹ̀ tún máa ń pè ní queen mother yìí. Nínú gbogbo làásìgbò yìí ni Alhaja Khadijat Ojuabe wá jáde tó wá ṣàdúrà fún Ìyábọ̀ Òjó, tó sì fi ìbínú ṣépè fún gbogbo àwọn tó ní òṣèrébìnrin yìí lára. Bẹ́ẹ̀ ló ń pariwo pé kí ló dé, kí ló ṣẹlẹ̀, tó ní ọ̀tọ̀ ní ti Mohbad, ọ̀tọ̀ ní ti bàbá Ìjẹ̀ṣà àti àwọn wàhálà míì lóríṣiríṣi. Tó ní kí ló dé, kí ni obìnrin ṣe fún yín, kí ló rà nígbà yín tí kò sanwó. Bẹ́ẹ̀ ló ń gbé àwọn tó ń da Ìyábọ̀ Òjó láàmú àti àwọn tí wọ́n ń wọ nílẹ̀ tuurutu káàkiri orí ayélujára ṣépè, tó ní kí wọ́n fi arẹwà òṣèrébìnrin sílẹ̀ kó gbélé ayé rẹ̀. Fídíò tí Alhaja Khadijat ṣe yìí ló dá wàhálà sílẹ̀ o, nítorí bí òṣèrébìnrin ilẹ̀ wa tó ń talẹ̀ talé ni Lizzy Anjorin ṣe rí ló fèsì pẹ̀lú èpè burúkú tó ní ibo ni Alhaja Khadijat Ojuabe wà nígbà tí Ìyábọ̀ Òjó ń ṣe tiẹ̀ fún àwọn èèyàn. Ó ní ìgbà tí àwọn èèyàn náà wá ń ṣe tiwọn padà ló wá ń jáde tó ń gbé àwọn èèyàn tó ń bú Ìyábọ̀ Òjó tí wọ́n ń wọ lórí ayélujára ṣépè. Ó ní ṣé ó ti gbàgbé pé oró àkọ́dá ni kò dàbí àdágbẹ́yìn. Bẹ́ẹ̀ lòṣèré tí àwọn tiẹ̀ tún máa ń pè ní yèyé mẹ́sàn-án yìí bẹ̀rẹ̀ sí ní fi àwọn ọ̀rọ̀ àti èpè lóríṣiríṣi inú Khadijat Ojuabe ní mẹ́sàn-án mẹ́wàá, tó ń dárúkọ rẹ̀, orúkọ bàbá tó bí. Bẹ́ẹ̀ ló ń fèpè ránṣẹ́ sí tìrantìran. Bẹ́ẹ̀ ló gbé fọ́tò bàbá àti ìyá Ojuabe jáde tó sì sọ oríṣiríṣi ọ̀rọ̀ burúkú sí wọn. Ṣùgbọ́n nínú gbogbo ọ̀rọ̀ yìí, Lizzy Anjorin jẹ́ kó di mímọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé Ojuabe kò dá orúkọ òun nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ṣùgbọ́n níwọ̀n ìgbà tó ti ń gbè lẹ́yìn Ìyábọ̀ Òjó, ó ti ń ṣe lòdì sí òun nìyẹn. Tó sì ní ohun tó jẹ́ kó ń jáde fún Ojuabe kò jù báyìí lọ. Àmọ́ kété tí arábìnrin tó jẹ́ ọmọ bíbí ìlú Ìkìrun yìí rí èsì tí Lizzy Anjorin fún yìí, ni ọ̀rọ̀ náà bá di dáná ogun fún mi kí n bọ̀ yá. Táwọn méjèèjì sì gbomi ìjà kaná, bẹ́ẹ̀ ni wọ́n bá ara wọn bá, tí Ojuabe náà sì bẹ̀rẹ̀ láìfù rẹ̀ lórí TikTok tó ní níbo ìwọ àti ta ni, tó lóun kì í ṣe Ìyábọ̀ Òjó, ó lóun bímọ, kódà ọmọ méje lòun bí tóun sì máa bí sí i, àti pé ọkọ tó wà lọ́wọ́ òun kì í ṣe làbúbù, ìyẹn bèbí olówó iyebíye tí àwọn èèyàn rà káàkiri báyìí, tó lóun ò lè fi irú ọkọ Lizzy tọrọ fún ọ̀tá òun pàápàá. Bẹ́ẹ̀ ló ń fi èpè oríṣiríṣi ránṣẹ́ sí Lizzy Anjorin tọmọtọmọ. Kódà àwọn ọmọ Alhaji Lateef Lawal, ìyẹn ọkọ Lizzy Anjorin, farakásá nínú èpè yìí, yàtọ̀ sí àwọn ọmọ tí Fọlá Tinubu bí fún un. Tí Ojuabe ní òun máa ṣe ìsọjí èpè ọlọ́jọ́ méje fún òṣèré ilẹ̀ wa yìí, ó ní òun ò ní gbà láéláé nítorí òun kò dárúkọ rẹ̀, bẹ́ẹ̀ lòun ò tà sí i. Ó ní òun ò ṣe ju pé òun jáde ìṣàtìlẹ́yìn fún ẹni tí òun nífẹ̀ẹ́ sí lọ, tí kò sì sẹ́ni tó lè ní kí òun má ṣe eléyìí. Wọn bí Alhaja Ojuabe ṣe wà lórí ìkànnì rẹ̀ tó ń ṣe tirẹ̀, bẹ́ẹ̀ náà ni arẹwà òṣèrébìnrin ilẹ̀ wa Lizzy Anjorin wà lórí ìkànnì rẹ̀ tóun náà ń ṣe tọ̀dọ̀ tiẹ̀, ó ń ṣe èpè ní kíkankíkan. Bẹ́ẹ̀ ló ń fèsì sí àwọn ọ̀rọ̀ tí Ojuabe ń sọ yìí. Ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu lásán làwọn èèyàn rò pé Ojuabe ń sọ, pẹ̀lú bó ṣe sọ pé òun máa ṣe ìsọjí èpè ọlọ́jọ́ méje fún òṣèré àti oníṣòwò ilẹ̀ wa yìí. Ìyàlẹ́nu ńlá ló sì jẹ́ fún ọ̀pọ̀ ènìyàn nígbà tí arábìnrin yìí gbé ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ àfáà àgbà wá sórí láìfù rẹ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó kù tó jẹ́ àfáà. Ṣé ẹ mọ̀ pé àgbà àfáà ni bàbá tó bí wọn lọ́mọ nílùú Ìkìrun? Tí Lizzy náà sì pé babaláwo rẹ̀ náà wá sórí láìfù tiẹ̀ náà, bí babaláwo ṣe ń lu saworo rẹ̀ tó ń dún lọ́tùn lósì pẹ̀lú ọ̀fọ̀, èpè àti àyájọ́ lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni àwọn àfáà Alhaja Khadijat náà jókòó sórí awọ tí wọ́n ń ka kéwú ní kíkankíkan, tí èpè sì ń fò lọ́tùn lósì. Èyí tó wá pabambarì níbẹ̀ ni pé ìyá tó bí Alhaja Khadijat Ojuabe náà gbẹ̀yìn
Anjorin nítorí òun náà wá sórí ètò náà. Bẹ́ẹ̀ lòun sọ pé òun ti mọ Lizzy Anjorin pẹ̀lú bó ṣe máa ń kọlu àwọn èèyàn lóríṣiríṣi, tó sì ṣèkìlọ̀ fún Lizzy pé kó má kọlu ọmọ tòun o nítorí ẹyin ni àpáta sì lọmọ tòun. Ó ní tí ẹyin Lizzy bá forí sọ àpáta, fífọ́ ló máa fọ́. Bẹ́ẹ̀ ni àwọn mọ̀lẹ́bí ojú abẹ, àwọn ẹ̀gbọ́n rẹ̀, àwọn àbúrò rẹ̀ sì jáde tí wọ́n ń ṣẹ́ ìpè ní kíkankíkan. Pẹ̀lú bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ, tí àwọn èèyàn jàǹkànjàǹkàn nílẹ̀ Yorùbá ò bá tètè dá sí ọ̀rọ̀ Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó yìí, ó ṣeé ṣe kí ọ̀rọ̀ náà dá wàhálà tó máa kọjá agbára wọn sílẹ̀ tó bá yá, nítorí bí ọ̀rọ̀ yìí ṣe ń ràn káàkiri ti ń lágbára gidigidi. Àjọ EFCC ránṣẹ́ pé Pasuma àti Mercy Aigbe. Èyí lohun tó ṣẹlẹ̀. Ohun tó máa ń wá sí ọkàn àwọn ènìyàn nígbà tí wọ́n bá ti gbọ́ pé àjọ tó ń gbógun ti ìwà ọ̀daràn lórí gbogbo ohun tó jọ mọ́ owó àti ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Economic and Financial Crime Commission EFCC ránṣẹ́ pé ẹnìkan ni pé bóyá onítọ̀hún ti lu jìbìtì, bóyá ó ti kówó jẹ tàbí ó ti gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí kan kó ọ̀rọ̀ jọ tí kò sì lè ṣàlàyé rẹ̀, tàbí bóyá pé onítọ̀hún ti ṣe owó ilẹ̀ wa báṣubàṣu lójú agbo. Eléyìí sì ló ń já àwọn èèyàn láyà nígbà tí ìròyìn kan káàkiri pé àjọ EFCC ti ránṣẹ́ sí arẹwà òṣèrébìnrin ilẹ̀ wa tó jẹ́ ọmọ bíbí ìlú Benin ní ìpínlẹ̀ Edo ní Mercy Aigbe àti gbajúmọ̀ olórin fújì ilẹ̀ wa ní Wasiu Alabi Ọdẹ́tọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Pasuma Wonder tí àwọn tiẹ̀ tún máa ń pè ní ọ̀gá ńlá fújì lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 18 oṣù tá a wà yìí, tí àwọn èèyàn tó gbọ́ ọ̀rọ̀ náà sì bẹ̀rẹ̀ sí ní dààmú tí wọ́n ń bèèrè pé kí ni àwọn èèyàn yìí ṣe tó fi di ogun EFCC ránṣẹ́ pé ni, tí àwọn olólùfẹ́ gbajúmọ̀ ilẹ̀ wa méjèèjì sì bẹ̀rẹ̀ sí ní páyà. Ṣùgbọ́n nígbà tí wọ́n padà gbọ́ ìdí abájọ, níṣe lára tù wọ́n gbẹ̀dẹ̀ bíi kókò lágbàlá. Ìdí tí àjọ EFCC fi pe àwọn ìlúmọ̀ọ́ká yìí ni pé alága àjọ EFCC ọ̀gbẹ́ni Ọlá Olúkáyọ̀dé fẹ́ kí wọ́n wá ṣe aṣojú fún àwọn òṣèré àti olórin ẹgbẹ́ wọn yòókù níbi ìpàdé ìlanilọ́yẹ̀ kan tí wọ́n ṣe láìpẹ́ yìí láti la àwọn èèyàn lọ́yẹ̀ lórí fífi òpin sí ṣíṣe owó ilẹ̀ wa báṣubàṣu. Kì í ṣe pé àwọn gbajúmọ̀ ilẹ̀ wa ìhùwà ẹ̀dá kankan, bẹ́ẹ̀ ni wọn ò kówó ẹnikẹ́ni jẹ. Ọ̀pọ̀ àwọn òṣèré, olórin àti àwọn ẹgbẹ́ tó ń jàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti àwọn ẹgbẹ́ aláàánú lóríṣiríṣi ló péjú pésẹ̀ síbẹ̀ tí àjọ EFCC sì ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn. Bẹ́ẹ̀ ni wọ́n ní kí wọ́n lọ máa kéde fún gbogbo olólùfẹ́ wọn àti ará ìlú pé kí àwọn èèyàn yéé ṣe owó ilẹ̀ wa báṣubàṣu. Bẹ́ẹ̀ ni àjọ yìí jẹ́ kó di mímọ̀ pẹ̀lú ìkìlọ̀ pé fífi owó lẹ́ni lórí tàbí níná owó síyàn lójú agbo kì í ṣe ara àṣà wa. Kí àwọn èèyàn tó ń sọ irú ọ̀rọ̀ yìí kí wọ́n já mi lórí ọ̀rọ̀ náà. Wọ́n ní gbogbo àwọn tó bá ń ṣe eléyìí ń tàbùkù bá owó ilẹ̀ wa ni tó sì lòdì sí òfin. EFCC ní kátàkárà nìkan kọ́ ni owó náírà wà fún. Wọ́n ní ó wà fún ìṣọ̀kan tó sì tún jẹ́ àmì ìdánimọ̀ ìṣọ̀kan wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Fúndì èyí wọ́n ní kí gbogbo ará ìlú bọ̀wọ̀ fún owó náírà. Ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn gbọ́ ohun tí àjọ EFCC sọ yìí ni wọ́n ti ní ohun tí àjọ náà ń béèrè fún yìí kò lè ṣẹlẹ̀ láàrin àwọn olórin àti àwọn tó ń ṣe àríyá. Torí ọ̀nà kan gbòógì tí àwọn olórin àti àwọn elégbè wọn fi máa ń rówó ni bí àwọn èèyàn ṣe máa ń ná wọn lówó lójú agbo àríyá. Wọ́n ní ohun tó yẹ kí àjọ náà ṣe ni pé kí wọ́n ṣe ìlànà tí àwọn èèyàn fi lè máa náwó lójú agbo pẹ̀lú ìkìlọ̀ kí àwọn èèyàn má ṣe owó báṣubàṣu, kí wọ́n má tẹ̀ mọ́lẹ̀ tàbí ta àbùkù bá owó. Nítorí bí wọ́n ṣe ní kí wọ́n má ná owó lójú agbo yìí yóò pa ọrọ̀ ajé àwọn kan lára. Ṣùgbọ́n o, ìhà ọ̀tọ̀ ni àwọn míì kọ sí ọ̀rọ̀ yìí nítorí níṣe ni àwọn kan ń gbóríyìn fún àjọ EFCC fún ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe yìí àti bí wọ́n ṣe wọ́gi lé owó níná lójú agbo. Wọ́n ní bí àwọn èèyàn ṣe máa ń ná owó lójú agbo wà lára ohun tó túbọ̀ pa àwùjọ wa lára nítorí ó ń jẹ́ kí ìwà ìbàjẹ́ àti ìwà ìkà pọ̀ láwùjọ. Wọ́n ní fọ́rífọ́rí ni ọ̀pọ̀ máa ń fi owó níná ṣe lójú agbo tó sì ti ọ̀pọ̀ èèyàn lọ tọwọ́ bọ aburú kan tàbí òmíràn bí olè jíjà, ògùn owó ṣíṣe, gbájúẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti lè ṣe kárími lójú agbo. Bí ẹ ò bá gbàgbé, àjọ tó ń gbógun ti ìwà ọ̀daràn lórí gbogbo ohun tó jọ mọ́ owó àti ọrọ̀ ajé ilẹ̀ wa yìí ti mú ọ̀pọ̀ èèyàn lórí ọ̀rọ̀ pé wọ́n ṣe owó báṣubàṣu táwọn kan sì ti gba bí ọ̀rọ̀ yìí di èrò ẹ̀wọ̀n. Lára wọn ni ọmọkùnrin tó máa ń ṣe bí obìnrin ilẹ̀ wa ní Idris Okunleye tí àwọn èèyàn mọ̀ sí Bobrisky torí ẹ̀wọ̀n oṣù 4 he lórí ẹ̀sùn pé ó ṣe owó báṣubàṣu. Bẹ́ẹ̀ ni wọ́n sì ti ránṣẹ́ pé ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ orílẹ̀-èdè yìí bí òṣèrébìnrin ilẹ̀ wa ní Ìyábọ̀ Òjó lẹ́yìn ìgbéyàwó ọmọ rẹ̀ tí wọ́n sì fẹ̀sùn kàn pé òun àti àwọn tí wọ́n wá síbi ìgbéyàwó ọmọ rẹ̀ yìí ṣe owó báṣubàṣu pẹ̀lú bí wọ́n ṣe ń fi owó lẹ́ra wọn lórí lójú agbo. Bẹ́ẹ̀ ni wọ́n ti ránṣẹ́ sí àwọn olówó ilẹ̀ Ìgbò bíi Emeka Okonkwo tí àwọn èèyàn mọ̀ sí E-Money, Pascal Okechukwu tí àwọn èèyàn mọ̀ sí Cubana Chief Priest àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ẹ̀sùn yìí kan náà. Ṣùgbọ́n ohun tí àwọn èèyàn tẹnumọ́ lórí ọ̀rọ̀ yìí ni pé òfin yìí máa ṣe àkóbá fún ọrọ̀ ajé àwọn olórin, òṣèré orí ìtàgé àti àwọn tó ń ṣe àríyá. Ṣùgbọ́n ohun tó jájù nínú gbogbo ọ̀rọ̀ yìí ni pé ká sa ipá wa láti tẹ̀lé òfin àti ìlànà orílẹ̀-èdè wa kí orílẹ̀-èdè yìí lè bá a nílọsíwájú.